kí méje kí ní Paso èèyàn tó lè ní lẹ́kọ̀ọ́ àbọ̀dá yóò ní lẹ́kọ̀ọ́. àwọn fúsátì ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ ká pẹ́ bí ogún lé làbàgà ní àlàbí ẹ̀tọ́ náà ságbó bàbá iná lágbo làbàgà yà ní pẹ̀lọ́ ẹ̀yà bẹ́ẹ̀ tí àánú tẹ́ ẹ bá fẹ́ kí n pẹ́ bí ẹ̀tọ́ náà ságbó làbà ẹ̀ka ọ̀ka káró ojú ara wa làwọn bí ó là ọ̀gá kan ìwà ọ̀sìn ilá àwọn sọ fún wa ìdò aláṣẹ lọ́rùn bàbá kùṣẹ́ ọba níwájú ọba lẹ́yìn ọba tuntun ọba tó tẹ ọba tàní ojú wa ọba tó kẹ́ bá ti sálẹ̀ àtẹ̀rẹ̀ ẹ̀tẹ̀ ní atásọ̀rọ̀ ẹ̀tàṣọ olójú owó rí. ọlọ́run ò ṣe bí bàzọ́ èèyàn kan ń pé bẹ́ẹ̀ ládùúgbò tí wà ó ìkẹjà rẹ̀ mọ́ ọ̀lẹ́ Paso lóko àádọ́tò náà yìí èyí tó súnmọ́ owó dé bẹ́ẹ̀ sí ẹ̀ẹ́sẹ̀ lágbèjì iṣẹ́ lọ́wọ́ ẹni on the 8th of September ọdún ní Paso Jímọ̀ kejì nínú September àìjíbá rárá bí ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án àjíbọ̀lá láàbàgàlà kọ́tà yà 2017. ẹ̀ṣẹ̀ fúnari àwọn ìjì bí ẹ̀sọ́ lámì àwọn àmọ̀ yàrá tí mú yẹ fọ́tà ẹ̀gẹ́ rí mú yẹ kọ́ nírì yàgò yí mú yẹ kẹfà yà sí mú yẹ sàmọ́nì yà mọ́ni yẹ fatil yà nùrù yà wá sí òun ní bàbá orúkọ dúró mi Paso. ló jẹ́ káyọ̀ gbà mí àyè ó sí máa gbà mí ó lẹ́rìí múra ó lápá ọlọ́ àmín. orí bàjẹ́ lórí gẹ́gẹ́ lórí ìwẹ̀ orí rọ́bà orúkọ àwọn akẹ́kọ̀ọ́ yìí mọ̀ ọ̀gbọ́n orí bàbá ọ̀dọ̀ yìí ló ń pẹ́ ọ́. ẹ bá ṣàgbọ́n náà kí sáré kan ṣe mọ́ ọlọ́run lọ́wọ́ jẹ́ kí n gbọ́ láìfò ní. ó jẹ́ túndé ní ìwé ìyàwó Paso owó báraká ẹdúró ẹ máa ń lọ Paso ìṣẹ́jú kan péré ní ìfisọ̀fọ́ lọ́hùn Paso owó báraká túndé máa ń lọ jọ̀wọ́ sátúná máa ń lọ Paso ṣọlá bọ́ọ̀dì máa ń lọ ògùn lọ Paso òyìnlá ò máa ń lọ ìgùnnùkọ́ òyìnlá. ẹ̀ṣọ́ fún ayáwó tí ń yẹ sọlámì àwọn abúlé látẹ̀fọ̀ káfàtà ayá kọrí mi akọdírì yàgò yìí mi àgàfà yàrá sí mi àsàmọ́nì yàrá mọ́ni yẹ fatil yánúrù ní bàbá yàrá sí ìlọlọ́rọ̀ orúkọ nírò mi Paso ló jẹ́ káyọ̀ ó gbà mí ó àgbà ẹ̀ka ṣe lọ. orí bàkẹ́ lórí Gabriel olú irọ́ lórí ráfẹ́ orúkọ àwọn akẹ́ni mi ìmọ̀ ọ̀gbọ́n ní bàbá ọ̀dọ̀ yín náà pé ẹ̀yìn ni wọ́n ní káwọ́ tẹ́lẹ̀ àsìkò ibi àtà agbójì jẹ́ lọ́wọ́ ládòdò lógún stéètì orígun ráìn tó bí èní ngéètì ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án September 2017 orígun ráìn tó bí ángẹ́lì mi máa pọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ sọ ẹ̀ẹ̀kan dúró síbẹ̀ àtòrí stéètì àtòjú àgbọ̀ òtí wa lóṣùmọ̀ ọ̀bẹ̀ òbárakọ́lá àbájá òtá máa parí orí àmín. ọba tó ní ọba tààrà ọba tó lábà gbogbo tó ọba gbogbo gbà ọba tó dún ọba tó sùn ọba tó sọ ọba tó jọ ọba tó fà ọba tó àsìkò ayọrí ìdí kòsò yìí sáàtì ẹdánú kú mi bàbá ló dàgbò ògùn ọ ẹnbọdún kó kòsò yìí ní ọba ọ ọba tó wọ ẹyẹ ọba tó ọsọ ọba tó ọlẹ ọba tó alẹ ọba tó wọ ọba tó ìdájẹ ẹkọ fà ọba káàdùn náà ní bàbá kábíyèsí àìndò ọba jẹ.
sátì ẹjẹ́ ojú náà kẹjọ ojúṣe òbára èmi tí ẹ ti nígbàgbọ́ kò tíjú náà kó tíjú jẹ ọ ẹjẹ́ àdúrà mi ó tún bàbá là kàtà àdìbíṣẹ́ nígbàgbọ́ lọ́màdó ẹ dákun ẹ̀wọ̀n láàárọ̀ ẹ̀yìn kan ṣoṣo ẹ̀wọ̀n láàárọ̀ ojúṣe yìí kan ṣoṣo anábì Muhammad sáàmùlọ́lọ́rí ọ̀sà akẹ́yìndé pẹ̀gbọ́n bàbá ọ̀tọ́ iná bá tí wọ́n ìbárúkọ ọmọ tàbí náà tù yóò lóore ọmọ abúdú láyé yóò lóore ọ̀rẹ́ tàbí bá kírísọ́ ní kì í rìn kan ṣoṣo ọkọ̀ tàbí jágún fúra tó dórí tó kẹ̀ ọmọ ìyàwó àná bí ìrìn ọkùnrin bá ṣe. akíyíṣu fi bọ́ọ̀mù gbogbo adó wọ́n mẹ́ sọ́ọ́fíù bá mi sọ líhù ìrìn abánipé tuni lára o ẹ̀wọ̀n orúkọ tó ń jẹ́ abánipé tuni lára aṣọ líhù ní bàbá ṣíbí máa wọn ni kò sọ bá aládó ṣíbí máa mú níbẹ̀ náà wí ìyá ló fi jẹ́ pé ìlú gbígbàdúrà lèyí ìlú gbígbàdúrà ní ibi tí ṣíbí máa mú bá ti jò lórí fún ọ pátápátá ẹ ti mọ̀ pé bàbá àìsàn àdúrà òru òwúrọ̀ àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ alẹ́ ẹ̀ta pè ní ṣíbí máa ẹ mọ̀ pé àdúrà ní kúlẹ̀ náà pẹ́kọ̀lá bí olójoojúmọ́ wọ́n tún wá ń jẹ́ abánigbẹ́tù ní lára àbàzó èyí tí mo wá bí ìtura ní ajẹ́ òjò wẹ́líwẹ́lí òjò tura ti rọ̀ kẹrù báràkà shower of blessing làbáyíká òtí rọ̀ lé gbogbo wa. gbogbo kálẹ̀ o àkàlà o èèyàn bí Pasuma ọmọṣẹ́wọ́n ká ogún kálẹ̀ òkè àmúdáyé túbú bábá ti méjì èèyàn jí mọ́lá kẹ́bà tó yá túnlé sátúnẹ̀ bàbá ẹgbẹ́ owó wọn àbájá àgbẹ̀lẹ̀kùn lọ́jọ́ túnlé bàbá ẹgbẹ́ agbẹ́ẹ̀kì àánú pátápátá ilé túnlẹ̀ rí ìtúndé wọn. ó ṣàlù àwọn àlàáfíà ojú ẹ. alùtọ́jọ́ tún nẹ́rìn ní èèyàn nígbà la bí ìmọ̀lẹ̀. àwọn okùnrin akẹ́bà àjọ ṣẹ́gun àwòṣọlá bọ́dì alájẹ solar lẹ bọ́dì ìṣọ̀lá o àwọn tó yí láàyò mọ̀ ṣe. òpó tó gbé sọ́mọ̀ dúró báwọn lọ tẹ̀ báwọn bàbá wọn fi tẹ́ à wọ́n ti gbé Julius Berger wọ́n ti rí iná wúrò ó bá ti pọ́n lórí ìbánilọ́wà wọ́n ti ní iná tójú mi ṣùgbọ́n lọ́hùn lójú wọn. òun ló bẹ̀ mí borí ọ̀gẹ́rì wọ̀nyí. ọkọ̀ olúwa kẹ́mi ni wọ́n ń pè é náà. Kẹ́rí èèyàn olódò èèyàn kan èèyàn. alùtù rẹ̀ ìtúndé. èèyàn táwọn bẹ̀rẹ̀ jẹ́. alùtù jẹ́ tùrẹ́rìn yóò wọ́n ṣe. ilé tùrẹ́rìn ìyálù. ìránṣẹ́lá bọ́dì yóò ṣe. ọmọ ìjìyà mọ́. ó jẹ́ tùrẹ́rìn ìyàn kò lúwa kẹ́mi o. ọkọ̀ kẹ́mi ni ó bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báraká. ilé tùrẹ́rìn ìtúndé túrẹ́. Baba Alfred Bẹ́sẹ̀. Baba Alfred Bẹ́sẹ̀ túnde. Èèyàn mi náà bá iná àkúnlẹ̀ bá so. Ìṣẹ́jú iṣẹ́ lọ bá so. Aláṣẹ Edira Motors olórí máa wọlé olórí ogun okun àwọ̀ olórí ọba lọ́tọ̀ màmá ti ṣe náà máa jùlọ lọ́wọ́ sí. Edira J2 nẹ́rìn ìyanu
Agolúwa kẹ́míkà ní ọbẹ̀ mọ́ṣọ́. Òyìnbó tó ta máa bẹ̀ túndétúndé. Aláṣẹ ẹ̀dínlámù kọ̀ọ̀tàn. Èèyàn bọ́dì ìṣọ́lẹ̀ bọ̀ mọ̀ ṣe o. Èèyàn ṣọlá bọ́dì mọ̀ ṣe o. Ẹ̀dínlá tún ẹ̀rí mọ̀ ṣe o. Alùtọ́jà tún ẹ̀rọ àlàbí o. Tọ́jú ṣẹ́gun sì rò máa dáadáa. Ẹ tọ́jú bàbá olóyè ní Badagry. Àwọn Tàṣíkà ojú balẹ̀ ní Badagry ẹ̀ẹ́dẹ́sẹ̀. Ẹ̀yà àbí òye ìṣẹ̀lẹ̀ àkàtàjọ́ túnbọ̀. Ẹ̀dínlá sálẹ̀ lé. Alúlẹ̀lẹ̀ alúlẹ̀lẹ̀ ọkọ̀ olúwa tẹ̀mí. Alúlẹ̀lẹ̀ èèyàn sọlámì bọ́dì ẹ̀dínlásánlẹ̀ rí yẹn ojú tún náà rí ẹ̀dínlásánlẹ̀ lẹ́yìn ọmọ náà bàṣúà. Alúlẹ̀lẹ̀ àwọn tí búrọ́ọ̀mù gbogbo ọ̀gá tí wọ́n nìyẹn ọ̀gá tèmi nìyẹn Ibrahim Dodo ẹtọ́jú àgbẹ̀kẹ́ ilé epo àgbẹ̀kẹ́ petroleum ẹtọ́jú owó ìyá ìdòwú ní Nobu ẹtọ́jú owó ìyá ìdòwú ní Nobu ilẹ̀ tún náírà ní àlùtún náírà ní ẹ̀dínlá. Agolúwa kẹ́ẹ̀mí èèyàn tí bọ́dì ìṣọ̀lá o. Àyọ̀mọ́ tí ẹ bọ́ nílòkè ló ti wà túnbọ̀. Ilé bọ́dì ìṣọ̀lá o. Ilé bọ́dì ìṣọ̀lá o. Aláṣẹ ilé ìtura ilé yamiyama ó tún nílé epo Wàsó ó ṣe ní hòtẹ́ẹ̀lì ó tún nílé epo Kúnlé lórí Wàsó Báràká ẹ tó ní hòtẹ́ẹ̀lì ilé jákujàku ó tún wá nílé epo Wàsó. ilé bọ́ọ̀dì ìṣọ̀lá ọmọjọ́ Fàṣíàmà inú mi dùn ayọ̀ mi kú kíláàrùn ìjọwọ́dúrà ayọ̀ mi kú kíláàrùn tó Fàṣíàmà àmọ́ ìjọ ṣọlá lẹ bọ́ọ̀dì ìrọ̀dọ̀ mi tọwọ́ bọ́ọ̀dì rẹ̀ ilẹ̀ ṣọlá olórí náírà ogun. Olórí rẹ̀ kábíyèsí jẹ́ àníkì o ilé olórí kábíyèsí jẹ́ àníkì ní tiwọn olórí àròpé tó lọ tọ́ mi o àròpé òkú àwọn òògùn bá so ìjà ní kiri tí olórí tíwálè bẹ́ẹ̀ bá délé ẹ̀bá kí kábíyèsí já àníkì dáadáa ẹni mo ní ẹ̀bá kí bàbá ẹni mo ní adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣì apẹ́ lẹ́nu irùkẹ̀rẹ̀ adókiri lọ́wọ́ ẹ̀sìn ọba ajẹ́ kó pẹ́ olórí náà rẹ̀ so. ìyẹgbẹ́ abẹ́ẹ̀kì àmì náà rẹ̀ so. ọjọ́ sí ohun àṣẹ́gun o. oṣù ọkọ̀ fílò ní ọkọ̀ bọ́lá. ẹ̀yàn bá ṣe ọ̀rẹ́ ìyọkọ̀ fílò mi. ṣé bọ́lá ni àbí bídé mi o. wọ́n ní méjèèjì o wá sí. olórí ọba Jàníkì bẹ́ẹ̀ bá náwó ẹ̀ máa rí mú bẹ́ẹ̀ bá ní ẹnu ẹ̀rí tó o. ẹni rí pé o sọnù bí o ṣe fi ọmọ o ti wá ń jẹ ayé rí kò wá ráyé jẹ mọ́ kò ní jẹ́ tí olóríire ọba Jàníkì Kúnlé Pasuma Aláàfin ní kí bàbá olórí náà Jàníkì làbàjá àbí mẹ́sọ́
ọmọ ọjọ́ ṣẹ́gun sí romari o. hòtẹ́lì adáyẹ̀tọ̀ o. aláṣẹ adigayin adigayin hòtẹ́lì o. ọjọ́ ṣẹ́gun sí romari o. àwọn sọ́lá mi bọ́ọ̀dì o. èèyàn tuntun ọgbẹ́ o. ẹbí wa ti jẹ́ tùmẹ́rin o. olórí nàrẹ́ o àwọn òkúlẹ̀ bá a ti bá aláàbí kan ṣe. olórí níjà ní kí ọba. olórí níjà ní kí ọba. olórí níjà ní kí ọba ṣe mama. ó jẹ́ tí wọ́n máa ṣẹ́gun. jẹ́ jẹ̀jẹ́ tí wọ́n máa ń rí èèyàn tún bí alú àwọn tó nira èèyàn ṣọlá bọ́dì ní àwọn tó yílà àwọn tó yílà ìkùnú kó ó jẹ́ wọ̀n yílà àmọ́kẹ́ o ìkùnú kẹ́dẹ́gùn lásán àwọn tó ní ìkùnú àwọn tó mọ̀ díẹ̀ bí ìkùnú ṣègùn dáadáa yílà ó jẹ́ sírò. alálùbáríkà gbogbo tápà bọ́dì aborí Pasuma ló lè fa fàájì ikú ẹ̀dùrà òun ló sọ pé Pasuma mọ̀ ọ́nà ọmọlẹ́mọ ó jójú ẹ̀dùrà ó jójú àfi bí dáńsà ó jójú. Ṣọlá bọ́dì Pasuma ọ̀dà ọmọlọ́mọ. Ó yá jẹ́gun sí rọ́mà iye ọmọ òṣè bínú. ọmọ jẹ́ sàrábà iye ọmọ òṣè bíi tẹ́. ilẹ̀ gáúsù gbogbo wa ó ní máa mú gbogbo wa ó jẹ́ gáúsù. ilé sàrábà tọ́jú owó yá. Ìdòwú tọ́jú Ìdòwú ó ra dáadáa ọ̀gá wa nìyẹn Ìdòwú. owó ìyá fún ara ẹ̀ ó máa fún mi lọ́wọ́ lára àbágalà tó ti bá ti rí wọ́n náà wọ́n òun kò jẹ́ bẹ́ẹ̀ ọ̀gá mi nì ó máa ń ṣe nọ́mà Ìdòwú owó ìyá máa ń ṣe nọ́mà owó ìyá ó yá òyìnbá wọ́n ní ìpowó ìyá lọ́wọ́ ẹ̀ bá so. owó yàrá owó yàrá nínú owó bàbá ní sùúrù máa ta owó yìí. òyìnbá ṣe bọ́ mọ̀ náà ṣe bọ́ òyà ṣe máa ṣe tó máa ń bẹ̀ níbí. ó ti fi máa ń pẹ̀lú rẹ̀. owó àpò ní. yàrá bá síbi máa ìmọ̀ àmú tí wọ́n nìyẹn. ọmọ jẹ́ ṣàpá àmàrà. ẹ̀dì ní ẹ̀dá mi lórí mi wò ó. bóyá ṣàràbà bóyá gáúsù ẹlànà torí òtútù jáde ìbá sòṣè. ọmọ àgbẹ̀kẹ́ ni gbogbo wọn àgbẹ̀kẹ́ bàbá láyé. ọmọ àgbẹ̀kẹ́ ni gbogbo wọn. bàbá gbogbo lé. ẹgbẹ́ mi dágbé ẹ̀hún. ọjọ́ jẹ́ ọba káńsù. dájú jọlá mi bọ́dì dáadáa. èèyàn di ìràtún lẹ́yìn ìtúndòdúró. ilé ìjà ọba àmọ́jọ́ wọn. èèyàn mi là máa ń ká ẹ̀kúnlẹ̀ máa tó. ilé ìjà ọba àmọ́jọ́ ilé káńsù ni ọmọ ìjọ. oṣù òyìnlá ọkọ̀ alájà mẹ́ta pọ̀. ọkọ̀ òsèré ọkọ̀ òkèèyà ọkọ̀ àyímọ́. ọkọ̀ àyímọ́ dùn ní ọkọ̀ òkèèyà ọkọ̀ mọ̀súrà dùn ní ojú. ó sọ pé tàpátàpá èjì náà náà ń bá a bó.
ta pàrọ̀lé bàbá wọn ta pàrọ̀lé òyìnbá bàbá wọn ta pàrọ̀lé bàbá wọn ta pàrọ̀lé bàmú ẹ ló fi hùn mí máa bàbá wọn ta pàrọ̀ èyí ti fi owó òun yà á lọ́fi ó èyí ti kúlẹ̀ lára bàgàlà fi ó bọ́ ẹ̀ka bàbá lọ. Osman. Dàpàdàpà 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 pẹ́ẹ́mọ́lẹ́kọ̀ wọ́n fún dàpàdàpà. Oṣù Oyila èmi ti lóye àṣẹǹtì wọ́n tún bá ọ̀dọ́ sí ṣáàmà ọ̀dọ́ adóńdòlú kagọ́mọ ẹ̀ẹ́dínlẹ́ báṣọ SCD náà ọ̀nà báṣọ ó káyọ̀ mú ilé ọ̀ àwọn ọdẹ máa já Oyila owó yà agbára àmú tí o gan testify wọ́n sọ pé owó ìyá olùkọ́ gbogbo wa pàṣẹ wọn àgbẹ̀lẹ̀ lọ́wọ́ o agbára testify ṣe o ó jẹ́ mú ilé amọ́dé máa já mi mú ìyẹn o ẹ̀yà náà bí ó sọ̀rọ̀ àtàtà o ọmọ owó yà o. Ọmọ òyà ẹ dákun ẹ kí ìbálẹ̀ gbogbo Badagry ẹ̀ẹ́dọ́jọ́ Àdìsá balẹ̀ ẹ̀ẹ́dọ́jọ́ aládìsá balẹ̀ àwọn tàṣí gálẹ́rì ẹ̀ bá so. Ó sọ̀rọ̀ ọba Accra ó sọ̀rọ̀ ọba Accra ọba gbogbo Badagry ẹwọ́n mú ìlú náà wọ́n wẹ̀ ẹ́ sọ̀rọ̀ àkàtà ńlẹ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ṣẹ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ṣẹ́ èyàn mú ìlú Àdìsá òṣè ẹ̀gbọ́n baálẹ̀ ọkọ̀ ìlú ní bá dága wà láfíọ́ olóye èyàn ta sígá fún yìí àwọn àmì ọ̀rọ̀ àkàtàkùnrin ọjọ́ Àdìsá súnbẹ̀ o Àdìsá súnbẹ̀ o ọjọ́ ẹ̀jọ́ wá sí ọjọ́ ẹ̀ṣọ́ mọ́ sùúrù ẹ̀ṣọ́ mọ́ sùúrù mọ́ ọjọ́ ẹ̀yàn kọ̀ọ̀kan ní ìfàìsì àwọn alábí òwe sẹ́ àtọ̀tọ̀ ní ìfàìsì ó dáhùn mú ilé ẹ̀yàn tẹ̀sán mọ́ sùúrù ẹjọ́ ẹlẹ́jọ́ kó o sẹ́wọ̀n ẹ̀ kárí kọ́ mi pẹ́ o máa sùn máa jí bọ́lá èrò pọ̀ tó fẹ́ jó ẹ̀ṣọ́ mọ́ sùúrù àlàáfíà fún. SCD ikú ẹ̀mọ̀ mọ́ wa o jẹ́ńkálá àjà alága SCD náà ní sọ. ó ṣe alága gbogbo àdóńdó ní ẹ̀ SCD èyí alága o. Sọ́ni ọmọ wa ní Pasuma àkọlẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ nílẹ̀ ẹ̀? Atọ́lágbé jáwé
ọmọ ìyàwó àná bí ọmọ ṣe. Atọ́lágbé tó kọ́lé ńlá tó tún kọ́ mọ́ṣáláṣí sí ìwé sẹ́bọ̀ ìwé. Tó kọ́ máa kí wọn bẹ́ẹ̀ tó kọ́ lọ́mọ tó. Atọ́lágbé náà ẹ̀ o. Èèyàn fà ṣe é àwọn àkókò fà àìsó. Èèyàn dá gbogbo mi fà àìsè. Èèyàn rí níwájú kúrò àkókò. Atọ́lágbé onílé ńlá, Atọ́lágbé onílé ńlá. Ó kárí Atọ́lágbé onílé ńlá, Atọ́lágbé onílé ńlá. Ó tún yọ mọ́sálásí, ibà ṣe ojúlé oṣù Atọ́lágbé onílé ńlá. Atọ́lágbé òkìrì ojúlé tẹ̀rí yẹn. Atọ́lágbé òkìrì ojúlé tẹ̀rí yẹn. Kó tó kì í já lọ láì ṣáyírí. Àwọn àkókò báyìí. Èyí àkókò ní ìbá ìsáwó tàlàyé. Àwọn èdèjì rẹ̀ láàárín dùn lẹ́yìn tó ronú ẹ̀. Ikú onígbẹ̀ẹ́sà àmọ́jọ wọn. Ikú ìgbẹ̀ẹ́sáré. Ètò ikú ìgbẹ̀ẹ́sáré o. Ètò ikú ìgbẹ̀ẹ́sáré ọmọjọ. Ọmọkùnrin ẹsẹ̀ fásó. Èèyàn ti kárí kò ṣe. Èèyàn bọ́lá tẹ́sà yóò mọ̀ ṣe. Ẹ̀tọ́jú ọ̀gá ńlá tẹ́sà yóò mọ̀ ṣe. Kéèsì ìyẹn ọ̀gá ńlá. Gbogbo olùsàdé àkúnlẹ̀ bá tó. Ipò ìjà ni wọ́n pè é mọ̀ ṣe. Èèyàn bá ń kọ́lé ní gbogbo alákòótì, gbogbo DSC. Ojú bá ń kọ́lé gbogbo alákòótì. Alákòótì kan nígbà yẹn mọ̀ ṣe. Ilé kárí kó gbogbo olùsádà. Ó ṣe ìpò gbogbo ìtẹ́sà. Ewé jàǹkárá mọ́pọ̀ yóò mọ̀ ṣe. Báńkọ́lé ni wọ́n bẹ̀rẹ̀ mọ̀ ṣe. Wọ́n sọ fún mi dánadáná kò lè ṣẹlẹ̀. Òun tó máa wí fún mi máa sọ ó máa ń ká. Àjùmọ̀ gbogbo PFC ìdílé gbogbo alákòótì. Àwọn náà ṣe sáyìn bọ́ ọ̀dọ̀ wọn yàpá símáàsì sórí Tajúmọ̀ ẹ̀ṣẹ̀ àdúgbò. Báńkọ́lé ti náwó gbogbo ẹgbẹ́ lọ́wọ́. Owó tààrà bí owó jẹ́ ẹni máa fò. Owó pàkà sí ìdánṣẹ́. Báńkọ́lé oyá nọ́mbà 1 gbogbo alákòótì. Gbogbo alákòótì kan náà náà wọ̀ ṣe Báńkọ́lé. Báńkọ́lé mo ti lóye olúwa. Oké Báńkọ́lé oyá nọ́mbà 1 gbogbo alákòótì. Ìgbé gbogbo ìgbésà of national. Oṣé Báńkọ́lé àwọn ẹsẹ̀ Báńkọ́lé gbogbo alákòótì lẹ́pẹ́ àdó ó ti lé olúwa. Báńkọ́lé ní wọ́n mọ̀ Báńkọ́lé ní wọ́n mọ̀ wọ́n national union èkó mi. Àgbàdo bọ́ọ̀sọ̀ yes dani. Àgbàdo bọ́ọ̀sọ̀ no. Ìgbà bàtà àbàṣọ yes. Ikú
kú gbàgbẹ́dẹ́ bá sọ ní. Kéésì. Ojú kéésì. Ojú kéésì ojú. Túndé agbára nílẹ̀ yóò. Shaman PMC. Shaman Distant Guys. Shaman DG. Shaman Distant Guys. Wọ́n ní bọ́bá di April yamakọ́. Ó ní bọ́bá di April yóò àwọn máa gbé Pasuma o. Àbúrò bọ́ oníṣàkàkà àfihàn oníṣàkàkà àfihàn ẹ̀mọ́ ṣe. Ó jẹ́ tún ní agbára Shaman Distant Guys. Agbára tó ń jẹ́ tún ní ẹ̀rìn ìtúndẹ̀ o. Àbúrò oníṣàkàkà àfihàn ọ̀lọ́jọ́. Oníṣàkàkà àfihàn yẹ́sà. Oníṣàkàkà àfihàn yẹ́sà. Ẹgbẹ́jọ oníjàgà fọ́tà yìí dáadáa. Oníjàgà fọ́tà yìí ọ̀gá o. Agbára tùnẹ̀rìn ìdúródúró. Kọ́sítọ́ dábẹ́jì ní pé wọ́n sọ bẹ́ẹ̀. Ojú ọ̀pọ̀ ọlọ́gọ̀. Ojú òkè ṣe ẹjọ́ àwọn tó pè é máa ṣe wọ́n láti jó ẹ lọ jòkó ṣe ẹ máa sọ lọ. Ojú Distant Guys àfẹ́ ìṣáájú ọlá ojú èèṣọ agbára ojú èèmọṣọ ojú kéèsì òkè ọ̀gá ńlá ìgbésà èèyàn kárí ikọ̀ kò sáyé púpọ̀ ìjọmọ́lá tó bá ti gbórúkọ ẹ kò sọpẹ́ kò sáyé púpọ̀ ìjọmọ́ kò sáyé káàdúró síwájú eléré bí ó tẹ́ mi ní ìṣó pàṣẹlẹ́ ní kárí ikọ̀ ìmọ̀ṣẹ́ èèyàn kẹ́sì ọ̀gá ńlá ìgbẹ́sà ó jẹ́ kọ́lá ọmọ sáwùjẹ́ rẹ̀ ọmọ sáwùjẹ́ rẹ̀ ẹ̀rọ tá a sì ń sọ̀rọ̀ ọmọ sọmọdé. Ọjọ́ ilé bàkásì ládó àwọn tábọ̀dọ̀ ẹ̀rẹ̀jọ̀ ọ̀gá agásí o òyìnbó ní tọ́ kì í jọ o. Akérèdùn sí fún oṣù Akérèdùn sí fún ẹ tí wọ́n sábò ti pẹ́ náà sáwọ́ sílẹ̀ ọwọ́ sílẹ̀ márùn ọ̀nà máa náà sí òṣèkẹ́gbẹ́ sókè everybody tí wọ́n fẹ́ náà Akérèdùn sí fún agolo ń wọ́n bẹ̀ àkókò adodo tó sẹ́mu ẹ̀ẹ́dọ́sọ. Oúnjẹ sábò àkìrìmù èèyàn ti ta yàrá o èèyàn tó kọ́ ọlọ́pàá o àwọn tẹ̀mọ́ tó yà oṣù wọn. Akérèdùn sí fún ìyàwó tìbí tó máa tẹ̀ oṣù wọn gbọ́. Ó dé wá kọ́lọ́ àgbọ̀ngọ́ èèyàn bá ń ṣe àkàtà gbẹ́rẹ́. Sábò gbẹ́gbẹ́rìgbẹ́rìgbẹ́ gbẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́. Sábòyé máa
sùn. ọmọ tó lúbẹ̀rẹ̀ yé máa gbọ́. àwọn ti jáyà àwọn ta dodo òye ayé máa gbọ́. ìjọ tí mo jó lọ́nà làwọn kan pariwo èmi kọ́. agolo àwọn kìí sùn àwọn kìí sùn. èèyàn kìí sọ òjò agolo akẹ́ẹ̀mọ́ èèyàn kìí sọ òjò. akérègùn sí promotion. akérègùn sí mòkìlódé náà ó tó tó mẹ́ta ó di fírífírí. ṣé bí gbọ̀ngá ríra làkà òjò kérégùn. akérègùn sí promotion. ẹ̀kọ́kọ́ òjò sábò àwọn ti jẹ́yà ìjẹ́ ọlọ́run gbọ́dọ̀. àwọn ọmọ ọ̀gá agogo joseph agogo sambo ìjẹ́yà lẹ́nu bọ́dà ọ̀pẹ́ ọlọ́kọ̀ bàbá talia ẹ̀fọ́ korea àwọn ọmọ olúbẹ̀rẹ̀ ń sì fẹ́ sífù ni akérògùn sífù yóò ṣẹ́gbà o ó wà ń ṣẹ́hùn sífù kérògùn o. Báńkọ́lé gbogbo alákòótì ni ẹ̀ o ojú Báńkọ́lé Báńkọ́lé alákòótì ni ẹ̀ o ojú. ilé akẹ́rẹ́ Báńkọ́lé èèyàn kì í sùn ní anímọ̀gbẹ̀ ìyẹn tọ́jú ọpẹ́. èèyàn pẹ́ láṣẹ àwọn. sábò báyìí tọ́jú ọpẹ́ lọ́nà àwọn ọmọ tọ́ga olúbẹ̀rẹ̀ musibẹ̀ àwọn nọ́mbà wá. èèyàn pẹ́ láṣẹ àwọn. sábò báyìí tọ́jú ọpẹ́ lọ́nà àwọn ọmọ tọ́ga olúbẹ̀rẹ̀ musibẹ̀ àwọn nọ́mbà wá. wọ́n ní bàbá tó gbọ́ lẹ́nu agbára lẹ́nu tó dáa ìjà àná ọ̀nà èèyàn pé ọlọ́pàá ọ̀hún wọ́n lè yàn lápẹ́ bá a sí òye rẹ̀ dáàbò ìdídòwò èèyàn bá a sí òye rẹ̀ ọjà ọ̀dọ̀ ọ̀nà oṣù òkè ọ̀dọ̀ ọ̀nà oṣù àwọn tó kí ọ̀dọ̀ wọn sẹ́ẹ̀mù àlàfo. ọmọ tó pẹ́ láṣẹ. ọmọ tó pẹ́ láṣẹ. ìdílé ní wọ́n mọ̀ṣọ́. ojú sábò àkì èèyàn ta dodo ojú sẹ́fù. èèyàn jáyà lẹ́nu bọ́dà. àwọn tó pẹ́ ọlọ́kọ̀ mọ̀ṣọ́. ilé bàbá àlè àyọpẹ́. olóyà ó dúró tán àwọn sáfó wọn ò látán wọn dúró tán ọpẹ́ wọn ò látán wọn dúró tán fún jíbọ́lá wẹ́sẹ̀bọ̀ ìbàṣẹ ìdílé wọn máa àwọn tòkè ọdọ wọn ò látán èèyàn jáyà lẹ́nu bọ́dà Báńkọ́lé ọmọ bá wà o Báńkọ́lé alákòótì nọ́mbà wà àjọ jọmọ bá wà o ọpẹ́ ẹlẹ́kọ̀ èèmọ̀jọ. ìdíjọ́ òkè ọ̀dọ̀ ọkọ̀ ní ẹ̀jọ̀ mọ̀ ọmọjọ́ rántí. àwọn tó jẹ́ ti bàṣẹ́ o kádọ́ yọ sẹ́mi àlàáfíà ní ìbọ̀lá.
ó ṣe ọpẹ́ ọlọ́kọ̀ ó ṣe sábó. ìjẹyà dájọ́ ti bàṣẹ́. èèyàn bá látẹ́jì dọ̀nà. bóyá káyọ̀ ní jìnnà o bóyá kẹ́ ẹ ló fọ́lò kìtà yín jí bọ́. bóyá kó ní keyboard kó ló keyboard ẹ bá so ẹ bá sún mẹ́yìn òògùn lè bá so. ọpẹ́ ọlọ́kọ̀ ọ̀ṣọ́ ọlọ́mọbọ níwárí ìṣọ̀kadé gbójú. èèyàn tẹ fọkọrí àgbà ọ̀tá akérèkùn sí fún ọ̀ṣọ́. èèyàn sábò àti ìbò èèyàn jáyà lẹ́nu gbọ́dá èèyàn àdòdó tó sẹ́ẹ̀ ọ̀ṣọ́. àwọn tó rí ìṣàkà akérèkùn sí fún bí àwọn ọ̀tá àkókò akóló arókè sún ọ̀ṣọ́. ọ̀yọ́ mẹ́ẹ̀ẹ́dọ́jọ́. ọjọ́ wọn ẹ̀jẹ̀ wọn sùúrù ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀ ọ̀ṣọ́. sàmánù akọ́mọ́ ọmọ ṣẹlẹ̀ mọ́ ọ̀ṣọ́. ilé ọlọ́mọ àkókò ọlọ́dọ̀ àwọn kan wáyé wọ́n jíjẹ́ o ọkọ̀ àdókòjú ìwà wáyé wọ́n jèrè bàbá waris ọmọ olúbèrè mú sí ìbáhùn ọ̀gá gbogbo 21st of October 21 oje ọyọ ẹmẹ bàbá asọ ẹ jọ̀wọ́ ẹ̀yin tá a dúgbò ìbá so ẹ̀dẹ̀ máa ń kí ọ̀rẹ́ mẹ́ dáadáa. ẹ jọ̀wọ́ ẹ̀yin tá a dúgbò òyìn ládọ́. ẹ bá ń kí ọ̀yẹ́ mẹ́ dáadáa. Every time tó bá rí mi owó àgbọ̀kọ́ là ń wí. a sọ pé ọ̀gá ẹgbà ẹfúrẹ́ epo sínú mọ́tò wa tó báraká òkú jẹ́ pé pípa mí àmọ́ tó bá jẹ́ pé ká ṣàpọ̀nlé ẹni jímọ́ra ọ̀yẹ́ mẹ́ẹ̀ máa ṣàpọ̀nlé Pasuma dáadáa. ọmọ IBD ọmọ tọ̀gá Ibrahim Dende èèyàn ga wa ọmọ takoko ọ̀rẹ́ mi kọ́ńpútà yóò ṣẹ́gun ìdá àlàáfíà èèyàn sùlẹ̀ mọ́nà ọ̀pẹ̀ kú. àwọn onítọ̀ gíga ní ọmọ Ìgbò àwọn tó ní onítọ̀ gíga ní àbúrò Dáúdà àmúṣọ onítọ̀ gíga ní ọ̀rọ̀ ìjẹ́wọ́ tó wá orin ẹ̀rẹ́ orin tí máa ń kọ fún nìyẹn tí máa sọ pé ilẹ̀ oyè mẹ́yọ ọmọ òṣè bínú. mo máa ń ní oyè mẹ́yọ ọmọ òbá ọjà o. mo máa ń sọ pé oyè mẹ́yọ ọmọ òráyè ṣe. ọpẹ́ ọlọ́kọ̀ yọ ọmọ òráyè ọjà o. oníjà gágà síbẹ̀ ọ̀gá o. ó ṣe ọyẹ mọ mọ ṣe o ọba tó tó wú ní gbogbo mọ ṣe o. ẹ̀gbọ́n tó lábẹ́ oṣù ilé bàbá sọ oṣù akálà kú kálẹ̀ mọ ṣe o akálà kú kálẹ̀ mọ ṣe o èèyàn dáná bí òwe ṣẹlẹ̀ kàtà o. ọgbẹ́rún dẹ́tọ̀ ń pè ní ọ̀rẹ́ mẹ́ èmi ní lẹ́gbẹ́ ẹ̀ka ọmọ òṣè ṣèlú tẹ̀dúró. ọ̀yẹ́ mẹ́ IBD mo fọ́.
ìború ọ̀yẹ́mẹ̀ ó láì bí ní ìmúfọ́. Eléyìí owó pọ́nfún ètò rẹ̀ ó náwó ọ̀gá ètò rẹ̀ champion gbogbo ìlàró àìbèdè ọjà rẹ̀ pẹ́. àìbèdè iye rẹ̀ mi lẹ́yìn dáná bí òwe ṣẹ̀pàṣẹ. ọ̀yẹ́mẹ̀ ẹ̀gbọ́n tọmọ ìbílẹ̀ ẹ̀gbọ́n tọmọ ìbílẹ̀ ọ̀ṣun. Oje Taikoin champion gbogbo ìlàró ẹtọ́jú sàmọ́jẹ́ dáadáa. Àwọn tó ń jẹ́ àwọn èké mọ́jọ́. Àwọn ọmọ Ibrahim dèndé ní ìlàró. Ilé òye mẹ́rẹ̀ oṣù. Ẹ̀gbọ́n oníṣàgà ọmọ wálé ọdún. Ọmọ wálé ọdún náà bá ẹ̀ka ṣàgà o. Oníjà kàkà sí ẹ̀yọ́ ọmọ wálé ọdún. Ilé gangan rè ilé gangan rè ilé gangan rè ó wá ní ọdún oníjàgà ká sí ìrànmọ́ ọmọṣẹ́ ẹ̀kọrin ẹ̀mú one more time oníjàgà ká sí ibẹ̀ ọ̀gá o. ọmọṣẹ́ yẹn mẹ́mọ̀ ṣe o. ilé bàbá aṣọ́gun lọ. òwe jẹ́ bàbá màtí oníjàgà. Bàbá onímọ̀ tí oṣù. Oníjà kàkà sí ọ̀rọ̀ mọ̀ ṣe. Bàbá màtí mi màtí rẹ̀ o. Bàbá màtí rẹ̀ màtí mi o. Bàbá màtí mi o. Bàbá máa ti ní ṣọ̀gá. Ó jẹ́ Akéròdùn sípò. Akéròdùn sípò yóò mọ̀ ṣe. Ẹ bá ń tọ́jú àwọn ọ̀dá. Oṣù ọmọọba aládó oníjàgà ká sí ìrìnàjò ọ̀hún. Ọ̀jẹ̀ alákùnrin sì ní àwọn oníṣàgá. Ọ̀jẹ̀ alákùnrin sì ní àwọn oníṣàgá. Èèyàn oníṣàgá káàsì mẹ́rin lẹ́ọ̀dọ́. Alákùnrin sí òmọ́jú. Alákùnrin sí òmọ́jú. Alákùnrin sí òmọ́jú. Lọ́gùn jí bọ́ o, oníjà kàkà sí òbí àwọn pàṣẹ òjò. Ẹyọ ti jọba náà rẹ̀ o. Èèyàn jọba náà ṣoṣo. Èèyàn tàn jù nìyẹn o. Oníṣàgá ìgbà táwọn máa ṣe pátí tá a ṣe lọ́wọ́lọ́wọ́. Ó pẹ̀lú àwọn tó wá bá mi nílé lẹ́ẹ̀mẹ́gà jí bọ́yá. Papọ̀ ládòdò ni ó nílùú ni mò ń bọ̀ yẹn kì í ṣàpọ́nlé ń dáadáa ó lọ́mọ ọba lòun ìjà wo la máa rádé lórí ẹ̀ pàṣẹ. ọmọ arẹ́bí ni òwe èèmọ̀ṣọ́ alágbára máa ń jáde ṣáìdé araba ṣáìdé èèmọ̀ṣọ́ ó náwó ọ̀gá o. Ẹ bá délé ẹ bá ń ká lánà mi prime dẹ́ndẹ́ mi. Ẹ jọ ọ́ kí ló ń ṣe yín ó ní ìlú yìí ó bá tó. Elégbè ṣé ti yín ó di o? Ẹyin ní jíta o. Bóyá kó ní piano kẹ́mú fọ́lù mú alẹ́ ẹ̀yìn. Alágbára má jalè bẹ́ẹ̀ bá délé. Ẹ bá ń ká lánà mi dẹ́ndẹ́ gbogbo. Mo ti máa ń fọ́nà àfà lówó mo máa ń sanwó pásítọ̀ pé kí ikú máa ń pa dẹ́ndẹ́ fún mi o.
mo ń fáwọn ẹlẹ́sìn àbáláyé lò àwọn onífá tí mo mọ̀ pé fá wọn ó dúró déédéé tí wọn ò ṣe fake mo máa ń fún ọ lówó pé kán bá ń ṣàdúrà fún ọ dédé pé kí kankan má ṣe ṣe torí aláàánú mi kan ṣoṣo nìyẹn Pasuma Jomara èèyàn kan bí 1 million people Ibrahim ọ̀rọ̀ alágbára mọ́jàlè ṣàìdẹ́ yaraba ó ná owó ọ̀gá o ó ná owó dédé ọ̀yìn o bẹ̀ládéwálé ọmọdéńdé ìjọba náà ti ṣe wọn náà ó búrẹ́mù dédé àwọn tó wọlé àbí sars gbogbo 61 million àwọn bá a sọ ẹsẹ̀rẹ̀ àtọ́ta kúrú. àrígbèlú sádà máa wọlé. ẹ ṣe ní máa gbà. òpó gbogbo ìlú adó òkú ọ̀ràn gbogbo ìlú adó òkú ọ̀ràn sani ọ̀rọ̀ ẹ̀ ṣe dàrú lóye náà. ó ṣe wọn òkú ọ̀rọ̀ bàbá òkú ọ̀rọ̀ bàbá òkú ọ̀rọ̀ ibà ṣe é dara kàtà ẹ sá ṣe dá àwọn ìjọba nat èèyàn déwálé. èèyàn déwálé o. ìjọba nat o. dání ní owó ìyè ṣe owó tuntun dání ẹjọ ẹ bá kíkà ní òfin tọkí ọmọ ikọ ọṣọ àbúrò ṣàkó dáúdà ẹgbẹṣọ àbúrò ṣàkó lọndọnà àbúrò ṣàkó dáúdà pàdé ní ọ gani ọṣọ gbogbo nǹkan tiẹ̀ ló yàtọ̀ o. ọ̀rẹ́ pẹ̀kú mi ìsúlẹ̀ gbogbo nǹkan tí ẹni yàtọ̀ onítọ̀ kíkà ní ìhùyó èèyàn tọ̀yẹ̀ mẹ́ẹ̀ẹ́mẹ́ṣẹ́ ọmọ ikọ̀ òun pọ̀ jù òun pọ̀ onítọ̀ kíkà ní ìhùyó àbúrò bá wa sí àbá ìkàlà àkàtà onítọ̀ kí lè lé àwọn tọ̀kẹ́rẹ́. ọmọ Ibrahim dédé ọ̀kẹ́rẹ́ lẹ́rìí yẹn ọ̀kẹ́rẹ́ ṣòfẹ́ ọ̀kẹ́rẹ́ ṣòfẹ́ ọ̀kẹ́rẹ́ ṣòfẹ́ Ibrahim dédé ọ̀kẹ́rẹ́ ṣòfẹ́ òun ló máa ń ṣòfẹ́ ọ̀gá òun ló máa ń wà ọ̀gá òun ló máa ń drive òun ló máa ń drive òun ló máa ń drive ilẹ̀ ṣòfẹ́ ilẹ̀ ṣòfẹ́ ọ̀kẹ́rẹ́ ṣòfẹ́ ilẹ̀ Ganiu ilẹ̀ Ganiu tó ní tọ́kì ni ilẹ̀ Ganiu ni onítọ́kì Ganiu ni tọ́jú ṣòfẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ ṣòfẹ́ ojú àyànmọ́ tí wọ́n mú ní lọ́kẹ́lẹ́ tí wọ́n bá gbé. ọ̀kẹ́rẹ́ o àbínú mi ọ̀yà ọ̀tọ̀ ṣàwùsọ̀ ó ní ìtọ́jú ya ní ìwúyẹ náà yọ. bọ́sù pàgà méjì ní tó dání ọmọ ikọ̀ dání oṣù onítọ́jú àbúrò ṣàkó dáúdà àwọn ọmọ ẹ̀ ṣe dání ilẹ̀ Gani èyàn tọ̀yẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́sẹ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ ọ̀ṣọ́ ilẹ̀ ṣẹ̀rí ibi ṣẹ̀ṣẹ̀ kọ́
ẹlẹ́sẹ̀ rí mi gbogbo atọ́ ẹlẹ́sẹ̀ rí mi ọdún ọtọ́ ọdún ọtọ́ ìwọ ikú òní pa ẹ́ ewu tó ń ṣẹlẹ̀ náà bágàbà sí tẹ́lẹ̀ ìyẹn ti lọ àdúrà lókun tábà máa ṣe fún second share rìbì aláàbí jíjí mọ́ àmọ́ ìwọ wà dàgbà òkúlẹ̀ fàásì wọn aláàbí lójú wa ilẹ̀ oṣù ẹ̀ṣẹ̀kọ̀ ọmọ tó pẹ́ láṣẹ mi ò kárí iṣẹ́ ẹ̀ṣẹ̀kọ̀ ọmọ ìṣẹ̀ṣẹ̀ rí fi olùbẹ̀rẹ̀ kú kálẹ̀ ní àwọn alábí bá àzùmá ọmọ ìṣẹ̀ mọ́ olùbẹ̀rẹ̀. onítọ́jú gáàdì ọṣẹ ilẹ̀ ọṣẹ ẹ̀ṣẹ̀kọ̀ èèyàn wọ́n náà àwọn pé gbogbo ọtọ́ tọ́jú wọ́n náà wà ìyẹn túndé wọ́n náà wà gbogbo ọtọ́ báwo lè jùlẹ̀ bọ́ sáàmì àwọn alábí ní ìwòsàn mọ̀ ṣe táyé bọ́ sáàmì gbogbo first Lagos táyé bọ́ sáàmì àwọn tẹlẹ́rẹ́bù ẹ̀tọ́jú arábàmbí ilẹ̀ ọkà sílẹ̀ àwọn àlọ́bí ti pẹ́ ní pẹ́ gbogbo ṣẹ́rí àwọn aládé àwọn ẹlẹ́kùn rẹ̀ náà ilẹ̀ ọkà ní ìhùwà onítọ́kì ọkà ní ìhùwà ìrìmọ̀sán gbogbo tẹ́dá onítọ́kì ọkà ní ìhùwà oṣù ṣẹfṣẹǹkò ọ̀nà ọ̀làwà ìgbà o. ó káyọ̀ ṣẹfṣẹǹkò ọmọ jẹ́ ṣẹ́ẹ̀rì fí gbogbo atọ́ ọmọ tọpẹ́ láṣẹ ọ̀làbí gbogbo first Lagos gbogbo nǹkan àkọ́kọ́ ọ̀ǹda ọ̀gá ọmọdé eléèdè àgúdè wọ́n ṣe mọ́nà àkúnlẹ̀ lọ́bàgàn mi àlábí fún mi bá so lẹ́ẹ̀bọ̀n sáà táìtáì àwọn aládò fẹsẹ̀ kan lẹ́ẹ̀kọ́ gbogbo bága ọ̀gárí èkésì lẹ́ọ̀gá àzùmẹ̀ àbámbí gbogbo ṣẹ́rí ọ̀gárí iṣẹ́ ìjẹ́kọ̀ àwọn àlọ́bí ṣẹ́rí ibi látàn ṣẹ́rí ibi látàn. Arábàbí kàsílẹ̀ ọgbọ́n ìdẹ́gọ̀ arábàbí kàsílẹ̀ nàmí ilẹ̀ tó gbogbo ṣẹ́rí. Táyé bọ́sà gbẹ́gbẹ́rìgbẹ́rìgbẹ́ gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ Gani onítọ́kí yóò máa sùn onítọ́kí yóò máa sùn Táyé bọ́sà yóò máa gọ̀ aládò àwòṣègò yóò máa gọ̀ ìjọ tí mo jẹ́ lánàá ni wọ́n pariwo èmi kọ́. Espanyol.